ra ilé nínú kọ́ńpáǹdì pásítọ̀. Àwọn mùsùlùmí tẹ́lẹ̀ láyà táwọn lọ rà á tún máa bẹ̀rù religious conflict. Lọ́yà ṣé bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí lè dìde pa fẹ́ ra ní ẹ̀nà as long as tágbàlá Gabriel bá lè gbà ká convert ẹ̀ kó di mosque. Yes, àyẹ̀lẹ́jọ́ máa ní rí mùsùlùmí voluntarily. Apart from ọ̀rọ̀ ẹ̀sìn, this is ọ̀rọ̀ wípé we are after the life and the property of a Nigerian. He's a Nigerian. He's a citizen of Nigeria. So, a lè dìde sí wípé okay, mùsùlùmí fẹ́ ra lé yẹn. Tí mùsùlùmí bá wá dìde sí kó fẹ́ ra lé yẹn, ṣé conflict of religion ṣé ò ní ṣẹlẹ̀? Ó máa ṣẹlẹ̀. So, definitely conflict of religion ó bẹ lára tí ìjọba dẹ̀ ní against pé kò gbọdọ̀ sí ìjà ẹlẹ́sìn mẹ̀sìn. Mùsùlùmí nìkan ló lè ra lé yẹn báyìí. Àwọn kírísítẹ́nì ò ní fẹ́ rà nítorí pé wọ́n wò pé pásítọ̀ kírísítẹ́nì ọmọ ìyá àwọn. Báwo ó ṣe wà rárú lébẹ̀? Mùsùlùmí tí ó rà Islam ló wọ́n máa ṣe ń bẹ̀. Nínú chọ́ọ̀chì yẹn, àwọn máa ṣe kírísítẹ́nì ń bẹ̀. Mùsùlùmí ó máa ṣe Islam nù bẹ̀. Ṣé kò ní contradict? Tó bá contradict, ṣé ò ní padà sí, ṣé ò ní di violence? Tó bá di violence, ṣé ò ní kan state? Definitely, èyàn lè dìde, even not as a religious leader, as a human rights activist. You say, okay, ọ̀fọ̀ ti tọ̀ síbẹ̀ gírí, as long as tó jẹ́ pé kì í ṣowó Àgbàlá Gabriel ló fi kwálé fún Muyideen fún rẹ̀. Àwọn èèyàn ní ẹ dáwọ́ jọ àbí ẹ̀ṣọ́ ilé yẹn tí Muyideen ni. Ọlọ́run amẹjọ́ tí ó dà fún tó bá jẹ́ pé àìmoore ló ṣe sí Àgbàlá Gabriel. So ọ̀rọ̀ ń dàbí ọ̀rọ̀ lọ́yà sí ọlọ́run sọ lọ́yà mi ni Barrister Kamaldeen Oyèyìndé. Lọ́yà sí ilé náà wà sí ilé náà wà mẹ́rin. Lọ́yà tó lọ sí ìwé rẹ̀ ní ilé náà wà mẹ́rin gẹ́gẹ́. Lọ́yà yìí lọ́lọ́ sí wàhálà rẹ̀. Ó ṣe wàhálà, ó ṣe wàhálà, ó ṣe wàhálà. Yàrá wo ló wá rí? Do you have any room here? He doesn't. So definitely, bí lọ́yà ni Àgbàlá Gabriel jẹ́ láàrin Muyideen àti àwọn èèyàn tí wọ́n dáwó jọ. So definitely, property yẹn kì í ṣe ti Àgbàlá Gabriel, property Muyideen ni. So nǹkan tó fẹ́ mi ní interest nínú ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ni. Ṣùgbọ́n mi ò rẹ́dì láti gbé sí orí social media báyìí. Ìyẹn tó trigger mi láti gbé sórí social media báyìí, ó ní irọ́ tí bàbá Kọ́lá Olóòtú pa. Wípé ẹnìkan ní kó máa sọ Muyideen tí ó bá mutí lóṣù mẹ́fà, tí ó bá ta tẹ́tẹ́ lóṣù mẹ́fà, àwọn mùsùlùmí kan wọ́n láwọn ọ̀rọ̀ adé fún mùsùlùmí kankan ò sọ bẹ́ẹ̀ o. Against mùsùlùmí tó bá fẹ́ ràn lọ́wọ́ o. Ṣùgbọ́n mi ò bá kéde pé ẹjọ́ ẹ wá ran Muyideen lọ́wọ́. No. Ìtẹ́mi ń sọ fún ni pé Muyideen ó nínà Islam ẹ̀sìn bèrè o tó wọ̀ ni o. Adúgbò ò sọ́dẹ̀ fún ẹ. Bẹ́ẹ̀ni sà. Kì í ṣe ẹ̀sìn pé Muyideen yẹn so ti kúrò lọ́dọ̀ wọn a ṣe ìtàkùrọ̀gẹ̀ ẹ̀sìn náà. Lẹ́tù káwọn náà sọ pé Muyideen ṣe bó ti kúrò lọ́dọ̀ àwọn Christian máa bọ̀ lọ́dọ̀ wa, àwọn àlè fún ọ, àwọn àmọ́tò fún ẹ. No. Àtọ̀. Ṣùgbọ́n tọ́lọ̀ ń bá ara lé fún ẹ, tọ́ bá ara mọ́tò fún ẹ, tọ́ bá mú ọ lọ ní èbó nínú Islam, alhamdulillah. Ṣùgbọ́n oríire tó ń ṣe òun ni pé ó di mùsùlùmí torí pé ẹ wáyé ẹ lọ jẹ́ mùsùlùmí ní aláàbí. So I am not interested in taking his affair on social media or saying anything about it on social media. I have done whatever I have done for him secretly. Gẹ́gẹ́ bí Islam ṣe sọ pé kí n ṣe. But what triggered me to do this is what Baba Kọ́lá Olóòtú said about that 5 million. Wípé fallacy ni o. Fallacy ni o. Fallacy ni. Ọ̀rọ̀ yẹn ìfẹ́ bá Mùsùlùmí ló kọjá bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ yẹn. Which is pé àtàkà owó láti fi ràyè sínú Islam yẹn. Islam ò ti lọ bẹ́ẹ̀ rárá. Ibi tó ti kà mí nìyẹn. Àtàkà. Tọ́wọ́ ni wọ́n máa àtàkà owó. Mùsùlùmí tó lówó lọ́pọ̀, Christian tó lówó lọ́pọ̀, ṣùgbọ́n Mùsùlùmí tó rẹ́dì láti ná, báwọn Christian ṣe máa rẹ́dì láti ná, ó wọ́n. So definitely, Mùsùlùmí kankan ò lè wulẹ̀ bá Christian tààkà nínú. Ẹlẹ́ẹ̀kejì, kò wá sóore kankan tí Mùsùlùmí bẹ́ẹ̀ bá ló pé tààkà, torí pé ẹ̀sìn wa ò wulẹ̀ faramọ́ máa tààkà. Ṣé tó bá fẹ́ ṣe
torí èmi Ọlọ́run kò lẹ̀ sí wá sọ. So tí bàbá Kọ́lá Olóòtú sọ yẹn wípé àwọn mùsùlùmí kan ìyá kan alájà kan wọ́n ní wọ́n máa sọ Muyideen tí ó bá mutí fóṣù mẹ́fà tí ó bá tẹ́tẹ́ fóṣù mẹ́fà wọ́n máa fún 5 million wọ́n máa ra lé fún kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ o wallahi tallahi fún mọ́bìlá ìlàdílá ìlàhùwà kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. So wọ́n kúkú ọ̀rọ̀ yẹn ni wọ́n wá ní jẹ́ pé bàbá Kọ́lá Olóòtú náà gbọ́ ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ bí professional journalist tá bá gbọ́dọ̀ ọ̀rọ̀ báyẹn in tó yẹ kí wọ́n ṣe òun ni pé kán wá one way or the other láti invite Muyideen àbí láti invite mama Muyideen láti béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ wọn. So mama Muyideen ní òṣòro rí Muyideen nìkan fún ara rẹ̀ kò ṣòro rí for anybody tó bá fẹ́ interview wọn. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n rí ọ̀rọ̀ Muyideen gẹ́gẹ́ bíi pé yes èmi náà fẹ́ sọ sí Ọlọ́run wọ́n sì kálukú lẹ́san according to in tó bá gbà lérò tó fi ń dá sọ̀rọ̀ Muyideen. Ẹni mo ṣe parí jímọ̀ sí ni mo sọ̀rọ̀ ni mo láàbù yìí mi ò expect kankan bẹ́ẹ̀. Ọlọ́run ò ní jẹ́ kí o pé Muyideen ni mo fẹ́ fi trend lórí kéni alhamdulillah rabbil alamin. So bàbá Kọ́lá Olóòtú àti gbogbo ẹgbẹ́ gbọ́rọ̀ yẹn Islam ìtaka o àdé ń fowó ẹ̀ńtà ìṣèyàn sínú Islam o. So kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa lẹ́ẹ̀kan sí i tí mo fẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ yé òun ni wípé Muyideen yìí ó ti gba Islam inú ilé mi gẹ́gẹ́ ó ní àfáwà Fọlọ́runṣọ́ náà ti pé kálímà fún tó lè sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. A dẹ̀ ṣàlàyé fún pé tọ̀ ìrun lọ́wọ́ àgbà yìí o Islam lọ́wọ́ àgbà yìí o kìí ṣowó lọ́wọ́ àgbà o bọ́ bá wọ Ọlọ́run àfún ọ lówó tó bá wọ Ọlọ́run àfún ọ nílé ṣùgbọ́n ẹ̀yin èèyàn bá a ṣe ń ṣe àì nǹkan ló kàn yín tó kàn ní wípé Ọlọ́run mọ́jọ oko Àgbàlá Gabriel ò bàjẹ́ àmín òkè ṣòro kùn ẹni tó náà bá ti gun díẹ̀ rí kò ní sọ pé ẹni tó kù jù tó ń lọ kọjá bọ́ yóò dẹ̀ rẹ ẹni tó wá tẹ̀fẹ̀ kù lọ́wọ́ pé kó lè gùn. So kò sẹ́ni kankan lẹ́nu wa o Ọlọ́run mọ́jà dẹni ilẹ̀ o Àgbàlá Gabriel Ọlọ́run ní jẹ́ wọ́n dẹni ilẹ̀ Ọlọ́run bá rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó bá jẹ́ Ọlọ́run ní jẹ́ ó jẹ́ mi Àgbàlá Gabriel kìí ṣe pé mo ní ìṣẹ́yìn dáadáa o ṣùgbọ́n torí pé èmi ọ̀fẹ́ jẹ́ nǹkan kan ju mùsùlùmí lọ ni mo fi ní Ọlọ́run ní jẹ́ ó jẹ́ mi Àgbàlá Gabriel. Ká ní mùsùlùmí ní Àgbàlá Gabriel tó wá lọ jẹ́ pé mi ni wàláì tí màá ṣe ni pé màá quantify ilé yẹn nígbà mo mọ̀ pé mùsùlùmí tó lè wá ara léyìí ẹlẹ́sìn ẹ̀sìn ọ̀fẹ́ ṣẹlẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé àwọn ẹlẹ́sìn táwọn jọ ń ṣe mo ò ní fẹ́ wá lápèjúwe tẹ́mi bá kọ́lé fún kírísítẹ́nì nínú ọgbà ní ń sìn tó wá rí bó ṣe rí tó máa gbà pé mùsùlùmí ó gbà pé bọ́lọ̀ ṣe kọ́nù ìwọ tó tí mo kọ́lé fún máa bọ̀ kírísítẹ́nì ò lè wá ra ilé yìí lọ́wọ́ mi mùsùlùmí ẹgbẹ́ mi ò sì ní fẹ́ rà èmi gẹ́gẹ́ fúnra mi iye báyìí ni ilé ìwọ́t máa dẹ̀ fún lówó yẹn máa mọ̀ pé the property remains mine. So èmi rò pé nítorí kí gbogbo àwọn èèyàn wọ́n bá wa ran igun kìíní àti igun kejì ìyẹn Àgbàlá Gabriel àti Muyideen tí Muyideen ṣe kúrò lẹ́yìn ó lọ́mọ tó rí náà tó fi kúrò ń bẹ̀ tó wá wá wọ̀sùn. So definitely ó yẹ káwọn èèyàn ká lè balance ẹ̀ láàrin àwọn méjèèjì ká sọ wípé ókè Muyideen lòun lè pé pẹ̀lú ẹ̀ máa Àgbàlá Gabriel ọya ilé yìí ọwọ́ ti èlò ká lápèjúwe ilé ẹwọ́ ti 5 million lápèjúwe kódà t'Àgbàlá Gabriel bá ní 3 million ni mo ní agbára láti sẹ́ńbẹ̀ àwọn èèyàn máa sọ fún Muyideen pé lójúpọ̀ ń bi yòókù wọ́n ní wọ́n á jẹ sàárà ọlọ́jọ́ wọnú ṣùgbọ́n sì bó ti jẹ́ pé sàárà ní nǹkan yẹn tó ẹ̀tọ́ Muyideen ní torúkọ rẹ̀ ni wọ́n fi gba owó yìí ní ìparí mama Muyideen dà mo fẹ́ kẹ́ èèyàn kẹ́ rí mama Muyideen yìí ṣe rí màmá táwọn wò yìí ìyá Muyideen nígbà tẹ́ kọ́kọ́ dọ́dọ̀ mi ẹ̀jọ̀ ó dúró lẹ́gbẹ̀ẹ́ ìdè fún màmá rẹ̀ jókòó ara ẹ̀kọ́ tí ìsìláàmù ọkọ̀ wa nù ó lè jókòó kí màmá rẹ̀ wá nàró màmá nígbà tí ẹ kọ́kọ́ débí pẹ̀lú àfàwà Fọlọ́runṣọ́ tẹ́ wá dọ̀ mi pẹ̀lú Muyideen kí ni mo sọ fún yín. Ṣé àmàlí rẹ̀ láti gba ẹ̀sìn ìsìláàmù ó lóun lẹ́jọ́
ẹni gbọ́rọ̀ ìṣẹ̀ṣẹ̀ lẹ́yìn ọ̀dà sí kankan lórí ẹ̀kọ́ nípò kan ìgbìyànjú ìtàn tí bá ṣe ẹ̀sìn tó wà bẹ́ẹ̀ lọ́kàn ọ̀kan yìí ẹ̀sìn ìsọ́láìtì láti ṣe ìsìlámù padà náà ní ìrẹ́jì pẹ̀lẹ́pẹ̀ ní ìsìlámù náà ni wọ́n bí òun sí. Òun ò sì dédé lọ sí ṣọ́ọ̀ṣì wọn gan, àwọn ni wọ́n gbé òun lọ torí òun sí ẹ̀sìn kankan láti rẹ̀ tó tẹ́lẹ̀. Àwọn náà gbé òun lọ tó dìde ní Ísírẹ́lì. Mùsùlùmí náà ni wọ́n padà sí ẹ̀sìn ẹ̀sìn. Tọ́ màmá lórí ọ̀rọ̀ 5 million tí Chief Kọ́lá Olóòtú sọ nítorí Ọlọ́run tẹ́ lọ pàdé ìjọ kan tẹ́ ẹ̀ mọ́jọ́ náà kí lẹ rí sí i. Ẹnìkan kò sọ̀rọ̀ kankan fáwa tàbí bẹ́ẹ̀ mi náà ṣe ń gbọ́ ní orí rédíò láti ìjẹta táwọn èèyàn ń pè mí ẹnu kú oríire àbá kankan sọ̀rọ̀ owó kankan fún ẹnìkan kan bá wa dá méjì mọ́ owó kankan àwọn ọ̀rẹ́ nìkan kan ní ìrí gbọ́ kò sẹ́ni kan tó sọ fún wa pé fún òkun àníyé kan kò sí ẹnìkan kan. Ibo ni bàbá Kọ́lá Olóòtú tí wàá gbọ́ yẹn. Èmi àmọ́ bí wọ́n ti gbọ́ orí burúkú tí ń sọ ọ́ ká láti ìjẹta ẹ bá sì pé. bẹ́ẹ̀ tọ́lá gbàdàgbà ni wọ́n bẹ̀rẹ̀ káwọn ọmọ ṣe wí eléyìí tí ẹ̀ bá lè tún nǹkan ṣe ipò tó ń wí ẹ máa gbọ́ ká ẹ wí pé mo wí bá tẹ́ ẹ̀ bá lè tún nǹkan ṣe èyí bá nǹkan jẹ́ ẹbí mọ̀ tí yín tẹ́ ẹ bá sì rò mú ìdílé ìtọ́lọ́wọ́ fi sẹ̀sán lórí nǹkan mi tí ẹnì ẹbí ọ̀rẹ́ nìkan kan ọmọ mi ò sì rẹ́ nìkan kan kò sì gbélé àáfàá kankan ilé èèyàn tí a ní ń gbé bí ẹbí wa ní ń gbé nígbà tí wọ́n lé ìyàwó náà sọ pé kò níbi tí ó kàn sí á ní níbi tí ó gbé sí ọ̀nà ẹbí tí a lọ́mọdé nígbè o ẹnìkan kan fọ́ sọ̀yà fẹ́mi o mùsùlùmí kankan ò sí fọ́ sọ̀yà kankan àti lọ́bì kankan lẹ́yìn ibi ìgbà táyà bá sì wálé lẹ́yìn ká wá kí irun jímọ̀ ká lọ ó tún parí kò sí kankan tá à ń ṣe é bí àwa àwọn ìríra gan lẹ́yìn bàbá wa kí irun báyìí àwọn ọ̀rẹ́ ń sọ lọ pátápátá tí wọ́n sọ jáde o ìṣẹ́ni tó promise ọmọ tèmi ní kankan àyàfi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ bàbá ń jíjí àánú sọmọ mi. Màmá Ọlọ́run ti ẹ̀dìdì àrùn sí torí wípé ṣe rí gẹ́gẹ́ bá ṣe ń sọ Muyideen ẹ̀sìn Islam mo tó ń sọ gbogbo ayé ń gbọ́ yìí o kìí ṣe ẹ̀sìn pé ìtẹ̀lẹ́ fún mi ń kọ́ o kò sádéhùn kankan ṣùgbọ́n tó bá yẹ pé torí Ọlọ́run ló fi gba Islam lóòótọ́ ọba tí máa ń dáṣọ ọ̀rọ̀ mùsùlùmí ọ̀dáṣọ rú ọ tó bá yẹ pé torí Ọlọ́run ló fi gba Islam lóòótọ́ ọba tí máa ń bàṣírí mùsùlùmí ó bàṣírí ẹ̀ tó bá yẹ pé torí Ọlọ́run ló fi gba ìsìláàmù lóòótọ́ ọba tí máa ń fún mùsùlùmí lóúnjẹ ó fún ọ lóúnjẹ tó bá yẹ pé torí Ọlọ́run ló fi gba ìsìláàmù lóòótọ́ ọba tí máa ń gbé iṣẹ́ alálùbáríkà téèyàn ó lè bọ́ ìyàwó bọ́ ọmọ bọ́ ẹbí bọ́ ará yóò gbé fún ọ ọba tí máa ń kọ́lé lé mùsùlùmí lórí yóò kọ́ fún ọ ṣùgbọ́n ẹnìkan kan ò promise ẹ pé àbí mo bá ọ kéde owó tó bá yẹ mo bá kéde owó ẹ̀yin èèyàn ti máa ṣe bórí platform náà lẹ́ẹ̀tì gbọ́ mò ń gbé sí orí platform fún ìgbà àkọ́kọ́ nsìn in tó dẹ̀ fà á òun ni in tó fẹ́ jọmọ́ ìgbà ìsìláàmù ló kọjẹ́ tí bàbá Kọ́lá Olóòtú sọ pé àwọn àfáà kan ní ẹgbẹ́ o àwọn mùsùlùmí kan ní ẹ̀tọ́ ọ̀dọ́ o àlájà kan sọ pé tí ọba lè mutí fún oṣù mẹ́fà ibà mùsùlùmí ló kọjá nìyẹn náà àlájà kẹkẹ ọ̀rọ̀ yẹn sìn yóò jọ bí ẹni pé mùsùlùmí èfihàn tí condition kò tó ṣàánú èèyàn mùsùlùmí tó bá fẹ́ ṣàánú yóò ṣàánú ní ẹ̀sìn tí wọ́n sọ pé ẹ̀mọ́ ẹgbẹ́ yẹn condition ó nọ́mbà ká sọ wípé Muyideen mọ́ mutí mọ́ mọ́ ta tẹ́tẹ́ mọ́ mọ́ ṣògùn ẹ̀ mọ́ ẹnìkan sẹ́ndì kílípù kan sí mi kó tó di wípé mo wá jímọ̀ ìyẹn gẹ́gẹ́ ó wá fọ́ mi lórí gan kílípù yẹn ẹnìkan ló ṣe ẹni àwọn sọ pé Muyideen ní olówó ó ní 5 million sọnù ní ìmọ̀ blọ́gà tó gbé nǹkan yẹn bí mo máa gan mi ò ní láti bú mi ò mọ́ nítorí náà gbọ́ ló sọ̀rọ̀ lórí àwọn àwò pé ọ̀rọ̀ 5 million yìí wọ́n mọ̀ tó ti káàkiri ayé so ẹnìkan ní Muyideen ó ní 5 million sọnù owó 5 million yẹ wọn lè ọwá tọrọ 5 million wọn ò lè fi ta tẹ́tẹ́ wọn ò gbà bá àkọ́kọ́ náà bó ṣe wà yìí mùsùlùmí ni àwọn láti protect rẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá ṣe mùsùlùmí gan èèyàn bí tí wọ́n dẹ̀ sáàtì so in tí ẹ bá ṣe tiẹ̀ ká lọ sọ pa rẹ̀
so níparí ẹ̀yin èèyàn wa káàkiri ayé pàápàá jùlọ èyí tọ́lọ̀ ní kẹ́ ẹ lẹ́nu nínú ayé yìí tẹ́ ẹ ti hàn tẹ́ ẹ ti jẹ́ èèyàn ìjẹ́ èèyàn yín aṣọ jẹ́ èèyàn ọlọ́run ní fàyàmọ́ yín lọ́rùn kò ní jọ́ fàyàmọ́ yín lọ́rùn tọ́lọ́ ìbànkan jẹ́ aṣọ jẹ́ èèyàn ọlọ́run ní jọ́ fàyàmọ́ yín lọ́rùn kò ní gbó kò ní bàjẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá lè súnmọ́ ọ̀gá Àgbàlá Gabriel ẹ bá fún wọn ní ìmọ̀ràn tó jẹ́ ìmọ̀ràn gidi pé kí wọ́n má jẹ́ nǹkan èyí ó di tí àwọn tí wọ́n wá jẹ́ olófin tí wọ́n tọ́ bọ̀ kí wọ́n fi sọ pé tọ̀ gbogbo ayé Muyideen Àgbàlá Gabriel adéwà gbélé rẹ̀ ó lóun ò gbélé mọ́ ilé rẹ̀ dẹ̀ ni afẹ́ta tàbí àwọn akẹ́tìrà kọ́ wá gbowó ẹ̀ ìyẹn gẹ́gẹ́ ni ó tà sí pé maturity Àgbàlá Gabriel ó délẹ̀ dáadáa mo rí pé is a matured person. I am not flattering him. Maturity tí mo rí fà sí lára Àgbàlá Gabriel ni wípé when he did wrong to Muyideen, he apologized on time. Nígbà tó sọ pé àwọn lù ú, àwọn bá wí, àwọn tí ẹ̀mọ̀ káwọn ọmọ ìjọ náà ti lù ú. Wọ́n dẹ̀ apologize báwọn yẹn sọ pé wọ́n yẹ kó apologize. Kò dẹ̀ máa dọ́gbọ́n níbi apology ẹ̀. Ó apologize straight away. Téèyàn mọ̀ pé no ẹni yìí ó sóbà. Nínú òfin ẹ̀sìn rere àtòfin ayé téèyàn bá ti sóbà part of bá a ṣe fẹ́ bínú tó ó ti reduce. Èèyàn gan tó bá fẹ́ dájọ́ yẹn á tẹ́ńpà justice yẹn pẹ̀lú mercy lọ́yà ṣé mo ń gbà á. So ìyẹn yàtọ̀ sí pé káyọ̀ Àgbàlá Gabriel ńlá gidi pé mo nà náà nìyẹn mo nà náà nìyẹn táwọn ẹ̀dẹ̀ wo age difference tó wà láàrin wọn pé ọmọ iye ọdún báyìí ó na ọmọ iye ọdún báyìí tó ga jùlọ láì fi pé wọ́n mú wá gẹ́gẹ́ bí wèrè pé bá a sọ mọ́lẹ̀ tó bá so wèrè mọ́lẹ̀ tó bá ń nà is part of treatment tó fún wèrè but ṣé throughout tó lò ń bẹ̀ wọ́n sọ ọmọ náà kì so alhamdulillah so definitely kìí ṣe pé ó débẹ̀ gẹ́gẹ́ bí wèrè so ikú nǹkan tó bá yẹ kó débẹ̀ gẹ́gẹ́ bí wèrè kò ní jẹ́ pé ilé náà ní Àgbàlá Gabriel ló sọ pé òun fẹ́ kọ́ fún ó mọ̀ pé kìí ṣe wèrè ni because tó bá jẹ́ pé wèrè ni Àgbàlá Gabriel náà wá sọ pé wọ́n kọ́lé fún element of fraud ó tún ti wà bẹ́ẹ̀ báwọn lọ́yà sí bẹ́ẹ̀ ni ẹ̀ tọ́ mọ̀ pé insane ni tọ́ pé insanity wà pẹ̀lú èèyàn next thing lọ́wọ́ àṣọ pé kọ́ kọ́lé fún no ajẹ́ pé Àgbàlá Gabriel gan fi ní ìtọ́ka lọ́rọ̀ bọ̀bọ̀ yìí òní ilé òní iṣẹ́ òní marriage definitely ó ti mọ̀ pé kìí ṣe wèrè so ẹ tí ì wá ṣe wèrè ó ṣe tó hàn náà okay but tó ti wá náà it was a mistake Àgbàlá Gabriel ó dey apologize kudos to him that means he's a matured person èyí nìyẹn nǹkan kejì tí mo mọ̀ pé this man is matured ó ní pé bọ́dọ̀ ṣe ń wá níwá tọ́rọ̀ ń wá lẹ́yìn táwọn èèyàn ń dá lẹ́bi ẹni tí ó yìn ẹni tí ó bu kò sọ kankan he kept quiet so ó mìíràn pé ó ṣeé ṣe pé Àgbàlá Gabriel náà ó ń digest àwọn ọ̀rọ̀ yẹn ó wá ń wo ibi tóun náà ti ṣe mistake léètọ́ yẹn pé èèyàn ò lè mórí bọ́ bí kò ṣe mistake àwa náà lè ṣe ẹlòmíì náà lè ṣe so Àgbàlá Gabriel is a matured person mo wá fẹ́ kí maturity yẹn náà ó débi k'Àgbàlá Gabriel ó sọ publicly pé ilé yìí àwọn value ẹ̀ àwọn náà kúkọ àwọn ọmọ ètò jẹ́ àwọn fẹ́ sanwó rẹ̀ fún Muyideen kí n ti rùn kọ́ tán lẹ̀ so Àgbàlá Gabriel ọba wa tà fún Christian member mi kan tà fún bí wọ́n bá dẹ̀ fẹ́ filẹ̀ kó wà lára àwọn property church náà ni so kí Allah subhanahu wa ta'ala kó bá wọn Àgbàlá Gabriel lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ láti ṣe the needful ọlọ́run gbogbo ẹ̀yẹ èèyàn tẹ́ ti dá sọ̀rọ̀ yìí láti lọ́ tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí ẹni táníyàn rẹ̀ dá ọlọ́run sálẹ̀ sàníyàn tó dá ẹni táníyàn rẹ̀ kú díẹ̀ káàtó ọlọ́run tún ṣe ọlọ́run tún gbogbo wa ṣe ọlọ́run ṣàánú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.